rọwọ́ ọ̀pọ̀ rárá. Wọ́n máa topic tí mo kọ́ ni pé bọ́ bá dogun ó dogun, bọ́ bá dìjà kò dìjà, kọ̀rọ̀rùn kí kèfèrí táàjọ gba Ọlọ́run wọn máa gbọ́, táàjọ máa kírun, táàjọ máa ṣẹ̀sìn Islam kọ́ wá ló wọ́n yọ ìmáàmù ìlúkìlú tó bá rí ọjẹ́, ìlúkìlú tó bá rí ọjẹ́, kèfèrí ní ọ́ bẹ́ẹ̀ kírísítẹ̀nì ní ọ́ wá lọ́ yọ ìmáàmù mùsùlùmí lọ́ba dìjà kò dìjà. Ẹ̀yin mùsùlùmí tẹ́ bá ń bẹ́ ń bẹ̀ tẹ́ bá wòran ẹ ti di ẹni ègbé, kèfèrí wà lọ yọ ìmáàmù yín láyéláyé ẹ má bà anywhere ìjọba ẹ̀gbọ́n lè ṣe wọ́ọ̀nù ó kálukú kọrí ṣọ́ọ̀ṣì kan lọ́ máa yọ oyè kó lọ́ máa yan oyè, kọrí ṣọ́ọ̀ṣì rẹ lọ yan oyè, lọ yọ oyè, ẹ tó bá wù ọ́ lọ yàn án, ẹ tó bá wù ọ́ lọ yọ, ẹ tó bá wù ọ́ remove ẹ̀, ẹ tó bá wù ọ́ appoint ẹ̀. Bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí má débẹ̀ bọ́ọ̀bà wá ogun. Alágídí oní ẹ̀tanú lónìí kí ni mo wí àníkèfèrí fẹ́ ọba àjọba mo wà kọrí sí àárín àwa mùsùlùmí kọ́ wá wọ́ lọ́ yọ ìmáàmù wa. Ó lè wà náà àwọn àṣà ìbílẹ̀ kan àwọn àlù kan ní ọba tí bá ń bẹ lórí oyè ni máa ń yàn máàmù, ọba tí bá ń bẹ lórí oyè ni máa ń yàn máàmù, ó lè wà ń bẹ̀ wọ́n. Ṣùgbọ́n tó bá ti jí ọba kèfèrí má dà sí, tó bá ti jí ọba kèfèrí má dà sí. Torí nítorí tọ́ba ó fi yẹ ìmáàmù ni pé ẹ̀sìn rẹ̀ ni ẹ̀sìn àwa amátáǹsẹ̀ àwa ọ̀dàbí olórí burú tí ọmọ ti ń ṣe o amátáǹsẹ̀ o. Ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ lọ́yẹ̀ ẹ̀pẹ́ àti bí wọ́n ṣe ń fa ọ̀rọ̀ kan bọ̀ nílùú Ògbómọ̀ṣọ́ àti àwọn ìlú míì náà tí wọ́n awuyewuye báyìí bá wà, òdi ọ̀rọ̀ tá a sọ ni wípé ẹ̀yin ọba tẹ́ ń bẹ́ ń lu tẹ́ ì bá ti sara wa ìtí bá ń ṣẹlẹ̀ láàrin wa ẹ má dà sí i. Kó lọ mú ọlọ́pàá kó pera rẹ lọ́ba àbí kó lọ lágbára kan kó ní agbára gọ́ọ̀mẹ̀ntì kan ni wọ́n máa lọ rìmúùfù imam ní mosque ọ̀ọ́kọ́ ṣègbè náà láti àsìkò tí mo ti ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọ̀rẹ́ ọ̀kọ́ dànù náà àti ní mú kékeré ẹ má di àfimá ó bá wa wá mọ́sálásí ó bá wa kírun èsì mẹ́mbà wa ọba àjọba ọba àjí ọba làkún nínú kún wàlíyàdì kọrí sí àárín ológo ní ẹgbẹ́ rẹ àárín ẹlẹ́gbọ́ ẹgbẹ́ rẹ kọ́dà kó pẹ́ra rẹ Rasaki ìbáwọn ológo ní lọ́sàn bá yí àwọn ilẹ̀ ń bá ṣe ìmáàmù tó bá lóun Òṣogbo ní ó lóun Ọ̀ṣẹ̀bọ ní ìmáàmù tó bá lóun ọ̀wọ́ ẹgbẹ́ burúkẹ́ ìmọ̀ ṣe ó lóun òṣè ni ìta àbílẹ̀ ìyàn ìmáàmù ní gbogbo pẹ́ra rẹ̀ kébèrè pé òun ti kébèrè rí o òun ti bọ́ sáàrin yí o ìmáàmù dandan kó fi mọ́sálásí wálẹ̀ kọlọ́jọ́ yìí. Mi ò ní lọ rè jà ní Ẹ̀pẹ́, mi ò ní lọ rè jà ní Ògbómọ̀ṣọ́, ṣùgbọ́n ẹnikẹ́ni ìlúkìlú kọ́dà kó jókòó ẹnikẹ́ni tó pé èsè ara mùsùlùmí ọwọ́ ọjọ́ ìbọn ọjọ́ o ti wájà àwọn aráàlú gẹ́gẹ́ tọmọ ọkọ mùsùlùmí bá ń bẹ́ńbẹ́ àrùn òní gbà fọ́ ẹ jẹ́ òye wa dáadáa. Ọlọ́run sọ fún anáàlú pé ní ma wọlé ìkùnú lọ́wọ́ wa rasul àwọn tẹ́lẹ̀ máa gbà fún ẹ máa tẹ́lẹ̀ gbà fún iná làtọ́ pé àwọn náà gba Ọlọ́run wọ́n gbà nàbí anabi Muhammadu ìyẹn ni pé wọ́n tẹ̀lé Al-Qur'an wọ́n tẹ̀lé ọwọ́ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n lè káàlì gbà fún un tọ́tọ́rìtì bá ń bẹ lọ́wọ́ wọn yes ọba ọtọ́rìtì ni tọ́ba jí ọba tó ní ọtọ́rìtì lọ́wọ́ ó lẹ́tọ̀ọ́ láti lọ yọ ìmáàmù àwa àyàfi ká pé àjọ ń ṣẹ̀sìn ni àyàfi ká pé àjọ ń ṣe ẹ̀sìn ni ìwọ náà mẹ́mbà wa ní ọ́ ìkẹ̀kẹ́ náà jọ ni wá ló jẹ́ pé tipẹ́tipẹ́ àwa ń tẹnu mọ́ yí pé ẹgbẹ́ àwọn ọba kúrò ní abẹ́ èyíkéyìí ọba ẹgbẹ́ àwọn ìmáàmù wa ẹgbẹ́ wọn kúrò lábẹ́ èyíkéyìí ọba tí ìbá ti sara wa. Tó yẹ kó kọ̀ǹsúsàn kẹlẹ́ bá kọ tó yẹ kọ̀ǹsúsàn lu yín tó ní ọba ní máa yọ ìmáàmù oníṣì máa yan ìmáàmù a jẹ́ pé ẹ lọ bẹ́ẹ̀dì kọ̀ǹsúsàn yín ọba tó bá jẹ́ mùsùlùmí ni kó máa bá wí nígbà tí ọba mùsùlùmí bá ń ṣe ìjọba tó sì fara mọ́ àwọn ìmáàmù tó bá pé kankan náà dọ̀ làwọn
so wọ́n lè ṣe mara kájọ yọ ìmáàmù láṣẹ ọba mùsùlùmí ni wọ́n náà àjọ ń kírun ni àmọ́ ṣọ́ọ̀ṣì lọ ń lọ àwa náà lọ yọ ìmáàmù mọ́sálásí sọ́bàlà káyìí ẹbí wọn náà ètí mò ń sọ yìí ẹ sọ ibi náà tí ọba kan ti lágbára àti yọ pásítọ̀ church kan ọba tó yọ jẹ kódà kọjú ọba christian gan tó ní agbára àti yọ pásítọ̀ nílẹ̀ Yorùbá yìí ẹ sọ ibi náà tí ọba kan ti ní agbára àti lọ yọ pásítọ̀ tí tọ́ka síbẹ̀ ẹ̀yẹ mùsùlùmí tẹ́ bá tako tí wọ́n sọ yìí àbẹ faramọ́ kí ọba kèbèrè kan kọ́ lọ́wọ́ bá yín yọ ìmáàmù olórí burúkú ni olórí burúkú gidi ẹ sì máa gbọ́ fatiwari kọ̀dẹ̀sẹ̀ tó lè takò torí àwọn àbá pé tó kéwu o èyíkéyìí ọba tó jẹ́ pé kìí ṣe mùsùlùmí ó wá sọ pé òun yọ ìmáàmù kan wọ́n á fi ìmáàmù kan jẹ èèwọ̀ ní kẹ́ kírun lẹ́yìn irú ìmáàmù tí kèfèrí bí jẹ ńgbà tó yọ ìmáàmù tẹ̀yìn kọ̀dẹ̀sẹ̀ tó burú ìmáàmù náà ni ó sì máa jẹ́ lọ ó lè lọ dá central mosque tiẹ̀ lẹ̀ ẹ̀yẹ gbogbo olùbí tí mùsùlùmí wà ibikíbi tí ọba kèbèrè bá ti yọ ìmáàmù yẹn ẹ lọ dá central mosque rẹ ẹnikẹ́ni tó bá kírun lẹ́yìn ìmáàmù míì tí kèbèrè tọ́yàn ọlọ́run nígbà rẹ̀ ẹ ti wọ gbónú ọba tó lágbára láti wọ ọtọ́rìtì ẹ̀ nínú ẹ̀mí tó bá bá ìgbé ní o mùsùlùmí lè ní ọwọ́ ń bá wọn parí ìjà gbogbo wọn á fẹnu kò ìgbé ọ̀dà kí máàmù step down ọba wa fàṣẹ sí i nígbà tó bá ìmọ̀ ẹ̀ ti jẹ́ mùsùlùmí àmọ́ ọ̀sẹ̀ mi kò fara mọ́ mi kò láìkè ní tí mo jọba kọjọ́ yẹn gbé tá à ń ṣe kò máa gbọ́rọ̀ sí mi lẹ́nu bí ọ̀dà gbọ́rọ̀ sí ọ lẹ́nu kò gbọ́rọ̀ sí ọ lẹ́nu náà lò ẹ tó lè sẹ̀ táwọn mùsùlùmí kan ó fi yọ òun náà kò sí ọlọ́run tàbí kò sí ànábì kò sí ọlọ́run tàbí kò sí ànábì kódà tó bá sẹ̀ wá kápá fẹ́ tẹ̀lé ànábì Muhammad àlejò àmọ́ tó bá sẹ̀ ọlọ́run tó sí ànábì pẹ̀lú mẹ́jẹ̀mú kó wá kéde tó ti di kèfèrí ànábì ní ká máa yááfì rẹ̀ ní gbogbo mistake tó bá ṣe àyàfijọ́ tó bá tó kéde pé òun ti di kèfèrí o dáná bí kọ́ wa nù ṣé náà wà ní kèfèrí kan wá sọ pé òun fẹ́ yọ ọba yìí yáà lọ máa lẹ̀dí àpò ẹ̀tọ́ lẹ̀dí àpò pọ̀ mọ́ ọba tó jẹ́ kèfèrí láti yọ ìmáàmù olórí burúkú yìí mi ò wá áfítà kí n support ìmáàmù tí ń ṣe àìdá o ṣùgbọ́n ìdá rẹ̀ ẹ̀dá padà sí àárín àwa mùsùlùmí tá à ń bọ́ lọ́nbọ́ tá à ṣẹbọ tá à sì jọ yẹn lẹ́bọ tá à sì papọ̀ mọ́ ẹlẹ́bọ kí èsì pé bàtà wọn ń jà á lọ mú ẹlẹ́bọ pọ̀ mọ́ra àwọn ẹlẹ́bọ wa kọrí sí mọ́sálásí wọn lọ ti mọ́sálásí pa àwọn olóògbé ni wọn lọ ti mọ́sálásí pa gbogbo omi kí ibi tẹ́ ẹ bá ti hàlá wọn bẹ́ẹ̀ kódà kẹ́ ẹ ti máa kírun ní central mosque kan fún 100 ọdún lọ́ba kan bá ní òun ló ń kọ́ mọ́sálásí àwọn bàbá àwọn láti ayé àtijọ́ wọn kọ́ ọba yẹn wá jẹ́ kèfèrí ọwọ́ lóun yọ ìmáàmù kóun ló ní ilẹ̀ mọ́sálásí òun yọ ìmáàmù olè ọ̀rọ̀ yìí gbogbo ibi tẹ́yìn mùsùlùmí wà ẹ lọ kọ́ central mosque mi yóò fa ìdílé lọ ẹ jẹ́ kọ́ máa kírun bẹ́ẹ̀ wọ́n àtọ́ lórí ìburú tó bá jọ ọjọ́ lọ́ máa kírun bẹ́ẹ̀. àmọ́ tó bá ti pé jàmáà mọ́sálásí ní bá ń jà bí ọ̀dà sí o ń pàrọ̀ àfihàn ní pé ẹ má bara yín lójú jẹ́ àmọ́ kí ọba kèfèrí ẹ má dà sí o àbí ọtọ́rìtì kèfèrí kan ẹ má dà sí kíjà wọn wà láàrin ara wọn ìdí abá wa yẹjú ẹ̀ sí àárín mùsùlùmí nù bẹ́ẹ̀ ìmáàmù yẹn kò sí tọba ọba àwo àṣẹ ìwúrí bẹ lẹ́nu wọ ọba àṣẹ ìwúrí bẹ lẹ́nu rẹ ẹnu àwọn tó láṣẹ lẹ́nu tá à ń pọn lé ìjọba tíjọba bá ṣe kódà tíjọba bá lóun yọ ìmáàmù agbára wọ kájọba wọn ò fi àṣẹ sí ẹnu rẹ ìwọtọjọba kèfèrí ní ọ mùsùlùmí ní ṣe tiẹ̀ tó fi wá sọnù ṣe tiẹ̀ kébí ní òṣèlú mi má dà sí ti díà rárá àmọ́ tó bá ṣe yí pé ọba jẹ́ mùsùlùmí àbí dọ́kítírì ìlú yẹn àṣà wọn nílùú wọ́n ṣe ń bá bọ̀ lù bí irú ìlú Ìlọrin lápẹ̀jọ́ ẹ̀ ọba ní máa ń yan ìmáàmù ìlú Wo ọba ní máa ń yan ìmáàmù kódà tó ọba tí ìyan ọba wọn gbọ́dọ̀ yan ìmáàmù ní Wo bẹ́ẹ̀ ìmáàmù kú lápẹ̀jọ́ ẹ̀ nìṣẹ́ ọba náà sì ti kú ó dìbò abá tó yan ọba yẹn náà wà sọ pé ẹni tó fẹ́ jẹ ìmáàmù orí pé bá a ṣe ń bá bọ̀ látijọ́ nìyẹn ọba wa tó jẹ́ mùsùlùmí òun ni ẹni àkọ́kọ́ tọ́kọ́ kírun jímọ̀ fún wa nílùú Wo bẹ́ẹ̀ náà lọ́ba wọn nílọrin náà ọba lọ́kọ́ kí ìdì fún wa àsìkò lẹ́yìn ẹ̀
bọ̀ wá pẹ̀lú ọba wa mú ọmọ rẹ̀ kan tó kéwú ó ní ọmọ sì máa mú wọn máa darí ààfin dáhùn bàbá wa ti ń bá bọ̀ tipẹ́tipẹ́ nù yíwọ̀n dà bí ọba ń bá wa jókòó pẹ̀lú ìmọ̀ràn gbogbo mùsùlùmí pé ìmáàmù yìí à ń fẹ́ yọ torí ẹ̀sùn tọ́ba tọlọ́run àtànábì mu ọba yẹn lẹ́tọ̀ọ́ owó ẹ̀ pẹ̀lú mọ́jẹ̀mú kí n tó fẹ́ yọ fún ọba tọlọ́run àtànábì mu. Gbogbo ibi tí a ti ń gbọ́ awuyewuye kán fẹ́ yọ ìmáàmù pátá nílẹ̀ Yorùbá lónìí a ṣe investigation wọn lẹ́tọ̀ àti yọ tá bá yọ wọn ti yapa sáré lu àwọn kan mọ́ kò sí tó burú bí irú máàmù kí gbogbo àwọn tá a bá fẹ́ràn rẹ̀ ká tẹ̀lé kódà kó ṣe pé wájú ilé wọn ní ti kírun ibi Ọlọ́run wà nù Ọlọ́run ò ní gba ẹ̀wọ̀n ẹlòmíì tó yapa sí ìbínú Ọlọ́run bẹ lórí ẹ̀ àyà Kùránì ń bẹ lórí àdìsí àrẹ́bí ń bẹ lórí o tí kì í bá ti ṣe ríṣì tí Kùránì fi ilẹ̀ ríṣì tánàbí fi ilẹ̀ ríṣì méjèèjì ó sì pápá ilẹ̀ àǹtara òkú furan buwaha àyàfi tí ìmáàmù bá kéde pé kèfèrí lòun ò ti di ara kèfèrí o nígbà yẹn tó wà lọ́sọ́lásí mọ́ àyàn máàmù mi bẹ́ẹ̀ ìmáàmù kówó jẹ àárọ̀ ni ìmáàmù kówó jẹ a máa rọ̀ ni ìmáàmù ṣe ṣìnà àárọ̀ ni ìmáàmù yànwá jẹ àárọ̀ ni ìmáàmù ṣe gbá àárọ̀ ni a sì ṣe sùúrù a bá sọ̀rọ̀ láàrin ara wa a tún ṣe bẹ́ẹ̀ tó bá ṣe nǹkan tó pé ó pa ìsìláàmù la ètò ìsìnkú pa ìsìláàmù la ní gbogbo òun ti di kèfèrí o ànábì lọ sọ̀rọ̀ ilẹ̀ àǹtarawo kúfuran buwa àdìsítọ̀ lálàáfíà ni tó bá kéde tó kéde tí ó bá kéde bàbá yẹn kèfèrí ni wọ́n lọ wí bẹ́ẹ̀ lẹ́nu rẹ̀ òun ọ̀sọ́ bẹ́ẹ̀ pé kèfèrí lòun nígbà tí ó bá ti declare pé kèfèrí lòun ó lè máa sì máa mú wa lọ àárín òun àtọ́lọ́ọ̀ ni ibi ọba kù sí wa ìtọ́kàtà wa tó ẹ̀yin mùsùlùmí mọ́kìfù sẹ̀ríà ni mo sọ̀rọ̀ tí ò sí ìrújú ẹ̀kan bẹ̀ ó dàrú nílẹ̀ Yorùbá ni ibi wọ́n ti ní kọ́ba kan máa yan ìmáàmù ibi tí wọ́n ti máa sọ pé kọ́ba ó yan ìmáàmù ní pé kò sí tẹ̀lé ṣe ọba abẹ mùsùlùmí ni ó sì wà fún Islam ètò wọn ètò Islam ni ọba aláṣẹ lórí ìmáàmù bẹ́ẹ̀ ṣùgbọ́n ilẹ̀ Yorùbá yàtọ̀ sí bí irú Ìwó Ìlọrin ọba nílẹ̀ Yorùbá ti ń ṣẹbọ tó sì hàn pé ẹlẹ́bọ nìyí kódà kọ́ máa pẹ́ra rẹ̀ mùsùlùmí àmọ́ ó ti bẹ́ ẹlẹ́bọ lọ ọ̀lẹ́bọ àti yẹn máàmù bọ́bá wa yẹn máàmù ọ̀lẹ́bọ àti yọ tó bá lóun ọ̀yọ́ àgbọ̀dọ̀ gbà fún tó bá bẹ́ẹ̀ ẹ má rí àfihàn o ṣé ẹni lọ yọ pásọ̀ chọ́ọ̀chì kan níbo lẹ ti rí ẹ sọ ibì kan nílẹ̀ Yorùbá yìí tí ọbọ sọ pé òun yọ pásítọ̀ chọọchì yìí ẹlòmíì tó fi sí rẹ ń bo tó bá bẹ́ẹ̀ ìyẹn ló mú ká máa rọ ẹ̀yin mùsùlùmí náà láwọn ìlú tí èsì ìlú tí ó fara mọ́ Islam aláàfin ibẹ̀ ọ̀jẹ̀ mọ́ ti Islam ẹgbẹ́ ìmáàmù kóòl authority ìmáàmù ló lórí àwa mùsùlùmí nílùú ẹ̀gbọ́n mìíràn àwọn ẹlẹ́bọ wọ́n mọ̀ ṣe tiẹ̀ àwa náà mọ̀ ṣe tàwa ọ̀gá wa ń lo ìsọ̀ba mọ́ ìsọba mọ́ ìjọba ní ọ̀gá wa òun ni aláṣẹ ilé àlórí àpọ́nlé ni ọba lásán àpọ́nlé wọ́n ti gba gbogbo authority kúrò lọ́wọ́ ọba kò lè fọ́ọ̀sì ẹnìkan ṣẹ̀ṣẹ̀ kò láṣẹ ilé àlórí àìmọ̀kan àìgbájú náà ló kù ìjọba lọ́lágbára a sì gbọ́dọ̀ sófin ìjọba because òfin tí ń bẹ Nàìjíríà yìí ó fààyè ìgbà kó kálukú ó sì tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀dà wa láàmú o funab gbogbo kọ́ àti rojọ́ kan ní Ọ̀ṣun tá àwọn ènìyàn lórí ìjà ẹjọ́ kan náà tó dá láìpẹ́ yìí bí ọ̀sẹ̀ kan ṣe funab ẹ gbọ́ dáadáa ẹ lè jẹ lọ ẹ lè fọ́ọ̀ṣì àwọn ọmọ wa púpọ̀ lọ rí fún mọ́fò ìbòjú ẹ̀sìn wa ní gbogbo àbáláyé mùsùlùmí àwọn kan nu wọn ó bòjú àgbáyé ìdá àbújá ẹ̀rù àwọn kan nu wọn ojú lásán ní òkú gbogbo ìkú wọn ó bò ó lè jẹ́ black ó lè mẹ́jẹ black àgbáyé kejì nù àwọn kẹsì mẹ́nu wọn sọ pé wọ́n ra borí ni àgbáyé kan náà tọ́nù àwọn mùsùlùmí kan náà tọ́nù àwọn mùsùlùmí lè ṣe ọ̀sán pé síkáàbù lásán lẹ́bà lórí wọn ẹnikẹ́ni náà mẹ́rẹ̀ẹ̀rin ẹnìkan lẹ́tọ̀ àti rìmúfù tó bá fi sórí ẹ̀ kí ẹsẹ̀ gbogbo àdáṣe mọ́lúdì o tó fún wa lọ́lùdé rẹ̀ ní alárúbá àná kí ẹsẹ̀ gbogbo àdáṣe mọ́lúdì o máa dárí dàgbà táwọn sẹ́ẹ̀tì kan wá ti ń ṣe wọ́n ní ká ṣe wọ́n fún wa lọ́lùdé gbogbo èrè lóṣù lọ́lùdé bí ẹ̀tọ́ àwọn tọ̀hún bó ṣe di òfin ọlùdé bẹ́ẹ̀ náà ni òfin ni àwọn tó ń bojú náà
àbáwọn tó ń le cape àbáwọn ìyá wa tó ń borí àbáwọn tó ń lo scarf tó bá sọ pé ẹ̀sìn tòun nù ọ̀ lẹ́tọ̀ọ́ láti rí mú ògbẹ́ anywhere so ẹ̀yà ara fún náà àti ọ̀rọ̀ yìí ti pẹ́ ẹ̀yin ọmọ tẹ́ ń bẹ́ẹ̀ mẹ́gbà wọn ẹ máa fa tí wọ́n fún ẹlẹ́tọ̀ọ́ yín òfin ilé ẹjọ́ lẹ ti ń gbọ́n kò síbi wọ́n ti dá ẹjọ́ àfi tí nǹkan bí ọba wọ̀ lókù gbogbo ẹjọ́ tẹ̀sí ń dá lọ́wọ́lọ́wọ́ lónìí títí Lagos State náà ti dá yìí o tó yẹ pé àwọn ọmọ tó ń lọ ilé ẹjọ́ tó ń gbé ìjọba Èkó lọ sílé ẹjọ́ pé wọ́n hà láwọn àwọn fún jábọ̀ àwọn ìmí ti má rìn fún gbọmọ lọ gbà tí wọ́n da òfin ilé ẹjọ́ gíga ọ̀hà láwùjá ọ wá ní èyíkéyìí ààyè náà ti lè lò kí ló dé náà táàbù tẹ̀lé máa ń ṣẹjọ́ lórí ìjà ṣé wọ́n bẹ̀rẹ̀ ṣẹjọ́ lórí ilé ẹ̀sìn tẹ̀yẹ ni wọ́n gbé yín lọ ilé ẹjọ́ lórí ìdàmẹ́wàá wọ́n gbé yín lọ ilé ẹjọ́ lórí àwọ̀ ẹlẹ́tì ṣé ìfòkàn yà gbé yín lọ ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ Saturday àti Sunday ká wọ́n parẹ́ tàbí kó pín ọjọ́ Saturday àti Friday tàbí Sunday àti Friday kájọ pín ẹ̀yẹ mú kan káàárọ̀ mú kan síbẹ̀ ya mùsùlùmí àwọ̀ òyìnbó náà ni tòtò láti di bí ẹ̀tọ́ wa má tíráì rẹ̀ pé ọmọ àlè ní má fààyè gbàdé ọmọ wòran ni ọmọ ní kí ló lé ń bẹ̀ ẹbí à ní kí ló lé ń bẹ̀ kí ló lé ń bẹ̀ ẹ̀tọ́ alákọ̀ọ́kọ́ nǹkan pàtàkì alákọ̀ọ́kọ́ ó náà là sí Ọlọ́run ó ní ẹ̀tọ́ àkọ́kọ́ táwọ̀kọ́ respect ó ń lò fi àkọ́kọ́ kó tó kan òfin ìjọba gan kó tó kan òfin anybody kó tó kan ìfẹ́ inú rẹ ìfẹ́ inú Ọlọ́run ni ìtọ́lọ́run ọba fẹ́ náà là ń ṣe o ẹ̀yin mùsùlùmí oríkìrí tá a bá wà ẹ gbórí òkè ẹ mọ́ sùn oorun tẹ́ ẹ sùn ó ti tó èyíkéyìí ìlú níjẹ́ bàbá yín dá sí ọ̀rọ̀ ìmáàmà ẹ tò lẹ́yìn ẹ tí kèfèrí bá jà ní ẹ tò lẹ́yìn ẹ wọ ní kẹ́ wá lọ sọ́pọ̀tì kèfèrí against mùsùlùmí ẹni kẹ́ni bá ń bẹ́ẹ̀ lórí irú ìgbà tó yọ jẹ́ tó bá sọ́pọ̀tì kèfèrí kan against mùsùlùmí ọmọ ìyá rẹ̀ kẹ́ ẹjọ́ ń kírun tí ò sọ pé òun ọ̀gbọ́lọ́gbọ́mọ́ òun ọ̀pàdébí gbọ́mọ́ kò wí bẹ́ẹ̀ ó wá lọ sọ́pọ̀tì kèfèrí against wọn náà ti di kèfèrí ó ti di kèfèrí nìyẹn o tó bá bẹ́ẹ̀ mọ̀ ọ̀rọ̀ wa everywhere ẹ̀tọ́ wa ó ní ìgbésí ayé wa tọ́rọ̀ ní iyì wa ló fi hàn yìí pé èèyàn ni a tá a bá ti rí ẹ̀tọ́ yẹn dá àlè dáàbòbò ẹ̀tọ́ wa àìsí èèyàn nìyẹn a ti gbọ̀nù a ti yẹpẹrẹ nìyẹn lọ́nà fún wa pẹ̀lú gbogbo wa ọ̀rọ̀ mi ò jù báyìí lọ ní ọ̀la bíi ibi ńlá ilẹ̀ àti lọ́jọ́ Jímọ̀ ọ̀la bá kí Jímọ̀ tán ó bá gbogbo ẹ̀ jáde á kọ ọ̀rọ̀ ìsọ pé tá a fẹ́ rìn kí ìjọba akẹ́fẹ́ sọ kí ìjọba àti everybody kọ́ wà awareness ní jíjáde wa lọ́la wà fún pé ẹ má àtàkì Muslim rights mọ́ bóyá ìjáàbù ni àbí nǹkan mi mùsùlùmí tó fi orúgbọ́n rẹ̀ lẹ̀ ọ̀ lẹ́tọ̀ sọ fún pípọ̀ sọ pípọ̀ lọ rí múùfù ẹ̀ tàbẹ́ sọ nìyẹn ọ̀dẹ̀ làjà lọ wọ́n bá lóko lè sọ ní mọ́sálásí rẹ̀ ẹ̀rẹ̀ lè jáde kẹ́ ẹ̀ ṣe protest project peaceful kẹ́ ẹ̀ sọ mọ́sálásí ń bọ́ hàn kí gbogbo àgbáyé gbọ́ yí pé ẹ má tá pa ẹ̀tọ́ wa mọ́ àjà ṣùgbọ́n tó bá bá wa jà lórí ẹ̀sìn wa àjà bó bá bá wa jà á dìbẹ̀dì ara wa ìyẹn ni kò mọ̀ ọ́ àbísọ̀dẹ̀ o ayé tó ẹ̀pẹ́ yẹn ní ẹ̀pẹ́ o ní wọ́n ti pa ìmáàmù kan tó pa àfa àpalára lára the 1950s àwọn ológun yìí náà ni ó ní wọ́n gbé lórí wáàsí ṣíṣe wáàsí lọ́wọ́ náà lọ paná kó wọ́n lọ da ẹran rẹ̀ sódò àwọn ẹlẹ́bọ̀ yìí náà ni ó tó ń bá abẹ́ káwà bí kíáfù ẹ máa gbọ́ ìsúwájú àti mọ̀ọ́sẹ̀ káyìn èèwọ̀ ni fún mùsùlùmí kan kọ́sọ̀pọ̀ ti kèfèrí nígbà kèfèrí bá ń bá mùsùlùmí jà tí nǹkan tó bá ti ń bẹ láàrin mùsùlùmí sí mùsùlùmí kèdè bá ti kèfèrí wá ń bá mùsùlùmí jà àrí ara yìí ni kẹ́ẹ̀tì parí ọ̀rọ̀ yìí nítorí sì máa ń yọ ọmọ Mufti sí náà ni pé ìmáàmù àbò lórí mùsùlùmí tẹ́lẹ̀ yọ fún onáà ní tààrà ibi sọ ọ̀nàbí gbogbo tó bá yóò ṣe fún yín ẹ̀yà àfi rẹ̀ ẹ̀ ṣàtúnṣe láàrin ara yín ni nǹkan ẹyọ kan náà láti yọ máa ń jà nílé rẹ̀ ó ní tó bá kéde pé wo ìṣe mùsùlùmí mọ́ láti kéde pé wo ìṣe mùsùlùmí mọ́ àlejò ń gbà náà tó ní gbogbo eré àbí tí mùsùlùmí bá ti ń jà ẹ fi jà lẹ́ o ìjà kọ́ra yín kàn ní ìsìn ẹ máa yẹ nǹkan lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ ní ọ̀yẹ́jú fún yín dókítà mélòó lẹ́ni ẹnjìníà mélòó lọ ní jọ́nálìsì mélòó lẹ́ni ọmọ yín mélòó lọ́wọ́ àwọn ìjọba sẹ́yìn ní láàrin ni gbogbo àwọn ọmọ tí wọ́n ń pò ní Islam tí wọ́n lọ sí church ibi tó pẹ̀lú sọ̀rọ̀ fún problem wọn ni ṣé ìjà apáwà yọ ìmáàmù lọ́rọ̀ ayé kàdé ìsìn àbíká mójútó bò ní resources tẹ́ni yóò ṣe pọ̀ sí bò lẹ́sẹ̀ léètò níbi education ẹ̀ tẹ̀síwájú níbi politics ẹ̀ tẹ̀síwájú ẹ̀ náà jọ wà níjọba ni gbogbo kan máa rọrùn
ẹni láàrin kẹ̀kẹ́ àti káwọn ọmọ yóò máa tọrọ káàkiri ká máa sọ géètì ká máa dá wàhálà lẹ́nu gáràjì ká máa gun ọ̀kadà káàkiri. Ìyẹn mẹ́rin lẹ́ni tí mo wá mọ́sálásí ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ẹ̀ka wọ́n tọ́lẹ̀ tiẹ̀ ẹni kúkẹ́ tó jáde yóò máa rùn gbọ̀nà ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ni ọ̀kọ̀pìlìtì tẹ́fà délẹ̀ Yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí wọn ni ọ̀dà ilé yẹn wọn kàdúgbò sì fáìn yọmọ lu jẹrẹtọ̀ àmọ́ tẹ́fà tí ń lọ bí Ìlọrin mọ́sálásí ọmọ fáìn sí láti dé náà tí yóò tún fáìn sí tẹ́fà délẹ̀ lọ́wọ́ fáìn kọjá bẹ́ẹ̀ kí ló dé wọn kàdúgbò sì kẹsì kúnnù nítorí pé iyẹpẹrẹ ẹ̀sìn lọ́nà náà fi iyẹpẹrẹ yín bì ẹ lọ pọ́n ẹ̀sìn lé padà ọlọ́run lè bà pọ́n nílé subhana rabbika rabbil izzati amma yasifun